erin wó àjànàkú sùn bí òkè erin ṣubú kò lè dìde. Olùdásílẹ̀ báńkì Fcmb Subomi Balogun ó jáde láyé lónìí ọjọ́ Friday. Ìròyìn tó tó wa lọ́wọ́lọ́wọ́ ní yàjóyàjó òun ló fi léde wípé olùdásílẹ̀ àti olùdarí àgbà fún ilé ìfowópamọ́ First City Monument Bank Fcmb Subomi Balogun ó ti dágbére fáyé lónìí ọjọ́ 19 oṣù karùn-ún ọdún 2023. Àwọn ìròyìn kan sọ wípé ní ìlú London, United Kingdom ni ó dákẹ́ sí nígbà tí àwọn akọ̀ròyìn wa tí wọ́n kàn sí ilé rẹ̀ tó wà ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó. Àwọn tí wọ́n wà nínú ọgbà ilé náà nígbà tí wọ́n ń bá aṣojú kọ̀ròyìn wa sọ̀rọ̀ wọ́n ló ti tó bíi oṣù kan sẹ́yìn tí bàbá náà ti rìnrìn àjò tí kò sì padà wálé. Èèkàn nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party tó tún jẹ́ oníròyìn lórí ayélujára Délé Mọ̀mọ́dù ó sọ fún àwọn akọ̀ròyìn wa wípé lóòótọ́ ni wípé bàbá tó dá ilé ìfowópamọ́ Fcmb ó ti jáde láyé. Subomi Balogun ni olórí àwọn ọmọ ọba ìlú Ìjẹ̀bú Òde. Ní ọjọ́ 9 oṣù kẹta ni ògbóǹtarìgì oníṣòwò náà ló ṣe ayẹyẹ oríkádùn rẹ̀ bó ṣe pé ẹni 89 ọdún lókè èèpẹ̀. Ṣùgbọ́n báyìí o gẹ́gẹ́ bí ìròyìn tó tó wa lọ́wọ́ ní yàjóyàjó wọ́n ní olùdásílẹ̀ ilé ìfowópamọ́ Fcmb Subomi Balogun ó ti tẹrígbàsọ ó sì ti dágbére fáyé báyìí kí Ọlọ́run foríjì í.